difference between a leader and a boss? Iyàtọ ń bẹ láàrin aṣíwájú àti ọ̀gá. Àmọ́ látàrí wípé à ń rí gbogbo wọn bákan náà ni ò jẹ́ ká mọ̀ ìyàtọ̀. Ní Yorùbá fi ní ṣupá Àkúrẹ́ ni ọ̀já mẹni tó gúnyán tòótọ́ láyé mọ́, èlùbọ́ ọláfọ̀ ọ̀já màmàlà gidi. Dìgbòlugi ọ̀já máa já tòótọ́ láyé mọ́, lominú fi ń kan mí, abínú ẹni ọ̀já mìíyàn rè. Omi ọ̀sà ọ̀já tètè mọ̀ kóhun tó pọ̀ ju tòun lọ lómi òkun torí òun là á kọ́ kàn. Ọmọ àlè èèyàn ọ̀já tètè mọ̀ pẹ́ni tó gbádùn ju tàwọn lọ́lọ́mọ ọkọ ní fi dùn ni. Ìyàtọ̀ ń bẹ láàrin aṣíwájú àti ọ̀gá. Ọ̀rẹ́ ni tí wọ́n ń pè ní leader will always be at the war front to lead his companion or his followers and train them and show them the way to become a leader tomorrow. Àmọ́ iye tí wọ́n ń pè ní boss tá a mọ̀ lọ́gàá, àwọn ó jẹ gàba ní. Wọ́n fẹ́ gbà níyì, wọ́n fẹ́ gbà lọ́hùn-ún, kò sí gbogbo ọjọ́ ayé wọn, àwọn ọmọ fẹ́ jẹ gàba ni wọn kì í fẹ́ kọ́mọ lẹ́yìn tó gbà wọn lọ. Bí wọ́n bá ń sọ fún ọ wípé ọjọ́ àwọn lọ lọ́mọ pé ọ̀rọ̀ orí ahọ́n ni kò dékùn. Ló fi jẹ́ pé gbogbo ọmọ olóògùn kọ́ ló lè rí gbètúgbètú ṣe, gbogbo ọmọ lọ́lá kọ́ ló lè rólé bàbá wọn. That is why I said there is a difference between a leader and a boss. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ yàtọ̀ tí ń bẹ nínú méjèèjì, wọ́n kó papọ̀ la fi ń ṣìgbésí ayé lò. Gbogbo ẹlòmíì tó pera rẹ̀ ní leader is not a leader but a boss. Bí ti ń bẹ lẹ́nu iṣẹ́ oníkálùkù bẹ́ẹ̀ náà ló ti wà àwùjọ àwọn àfáà, bẹ́ẹ̀ náà ló ti wà àjọ àwọn pásítọ̀ tá a pè ládarí ẹ̀sìn. Bá a bá ráwọn àfáà wa bọ́ kéwú tán, ẹ ṣe ṣàhádà ọ̀sánwó lékéwú. Kàkà bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ ọmọ lọ, síbẹ̀síbẹ̀ náà wọ́n mọ lọ́dọ̀ àwọn lọ ti ra àlùbáríkà. Wọ́n ní ọmọ wa ni títí tí ó fi kú. Bá ń bi wọ́n ṣe gbogbo ọmọ tó kéwú lọ́dọ̀ wọn ló jẹ́ èèyàn, àbí ọmọ ti kọ kádàrá ó sì sáré jẹ́ èèyàn láyé ọ̀tọ̀. Ẹ̀já dúpẹ́ kó gbabẹ́ yín, bó bá gbabò míì náà yóò padà jẹun tó fẹ́ jẹ́. Ẹ̀yin náà lẹni ká nígbàgbọ́ nínú kádàrá, ṣé kò kọ kádàrá pé yóò jẹ́ èèyàn láyé tẹ́lẹ̀? Orí ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́, ẹ má hùwà boss but be a leader. Bẹ́ẹ̀ náà ló wà ní ìjọ náà. Kí gbogbo ọmọ ọjọ́ kí wọ́n yàbọ̀ rí kádẹ́rù bà wọ́n. Orí láti fi gbà tọwọ́ wọn. Bàbá gbà tọwọ́ wọn tán ká tún dẹ́rù bà wọ́n, bàbá lòun ọ̀wá ní ìjọ mọ́ ká tún fi tèpètèpè kún pé wọ́n gbé wá dìgbàdìgbà. You are a boss, you are not a leader. Ló fi jẹ́ pé gbogbo ọmọọṣẹ́ lónìí, bọ́ọ̀sì lọ́pọ̀ jù nínú ọ̀gá, kò sí lídà nù wọn. Bọ́ ọba kọ́ṣẹ́ tán, bọ́ ọba lọ fẹ́ wà láyé ara rẹ̀, ọ̀gá mi ò tún mọ sọ wípé ó ń bá mi ṣe jọ mọ́, yóò padà wá tọrọ jẹ ni. Kí ló dé ṣe ẹ̀fẹ́ fi ẹ̀yìn lẹ̀fẹ́ lòmíì? Ẹ wá jẹ́ abira wa. Ṣó gbàdúrà wípé bí wọ́n ṣe ń ṣe sáwọn ọmọọṣẹ́ rẹ ni kí o gbàdúrà káwọn ọmọ rẹ náà pàdé èèyàn bíi tiẹ̀. Are you a boss or a leader? Are you trying your masses to become a leader, or you want to enslave them with an authority of being a boss? Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yàtọ̀ nínú tí wọ́n ń pè ní boss and leader. A boss will want to be in order, giving instruction, and wants every followers to be under him till they become nothing in life. A boss will want to enslave all his followers to follow him all around, listening to his instruction, and he wants to always give the last order. But once you are a leader, you train the masses how to hunt. You train the masses how to become independent, to become the leader of tomorrow. Are you a leader or a boss? Kò mọ̀ ọjọ́ onífúnjẹ, àmọ́ ṣó lè gbàdúrà wípé bó o ṣe ń ṣe sáwọn ọmọọṣẹ́ rẹ àbáwọn
tó kọ́ṣẹ́ lábẹ́rẹ́ àbáwọn tí wọ́n tẹ̀lé ọ ṣó gbàdúrà wípé kọ́mọ rí ọ pàdé ọ̀gá bíi tiẹ̀ orí Àkànbí mo wé èyí náà fún gbogbo onílàáká ìkó fi kẹ́kọ̀ọ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.